ọmọ yín ọ̀rẹ́ yín náà ló tún padà dé o. Kunle Ologundudu, ọkọ sọ́jà, ọkọ òṣèlú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí. Lónìí kì í ṣe ìwì la fẹ́ mú wá fún yín àbí interview, bọ̀tí tá a fẹ́ ṣe ni pé ó yẹ ká dá sí nípa àlàyé ó lè tún yé gbogbo wa dáadáa. Ọ̀rọ̀ Olúwo ni o. Ẹ mọ̀ pé mo ti dá sọ̀rọ̀ ẹ̀, ilẹ̀ ti ta sí i, ó ti tójọ́ mẹ́ta. À ń wò wípé kàkà kó sàn lára ìyá àjẹ́ ṣe ló ń fi gbogbo ọmọ ẹ̀ bóbìnrin. Ìgbà tá a rí pé bá a ṣe ń pàkan ìgbìnrin ọ̀tẹ̀ náà ní míì tó ń rú, ó dàbí wípé ọmọ tí ọlọ́dẹ ọ̀pá lóru ni àbí tí ó yìnbọn lù, bó ṣe jẹun yóò tó rọ̀lẹ́ yóò sì jáde náà ni. Nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni wípé ẹ̀yin náà ti wá rí gbogbo nǹkan tó ń lọ nípa Rashidi ọba Ìwó. Ìyàwó ẹ ti jáde, ó ti sọ̀rọ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé akwarapa òun ló ní òde ọ̀run, ló ní ilé ayé. Gbogbo tó bá rí lọ́tùn lósì náà láàmọ̀ gbọ́ láàmọ̀ gbà. When I catch him red-handed, he will say, "But I'm a king, I'm allowed. Nobody will say anything because I'm allowed to as a king." So what can I do? It's just me and my baby. Then when I go and consult with older Iyalajes and older women in Yoruba culture, they will say, "Oh, Olori, just put it to God. You don't leave your husband. In Yoruba, you don't leave your husband's house." My father is Jamaican. My mother is British. I was born and raised in Toronto, Canada. Born and raised. I was not brought up in Jamaica. I was born and raised in Toronto, Canada. So I don't know anything about you sleep in this room today and next woman sleep in this room today and this and the use charm to poison somebody or the use juju to poison. What do I didn't hear about juju and until I came to Iwo. I don't know about these kind of things. Freedom in Nigeria, when it comes to kingship, you don't have a freedom of speech. Oh, you don't say anything. You don't want the king's curse. Don't want the king to juju you. You don't want, so you're not free. A lot of people know what happened between me and Kabesi in that palace. For that 5 months, me and my baby walking along in Lagos with our luggage, I had 60 minutes to pack 4 years of my life. And he had police standing over me while I wasn't allowed to take any of my clothes, all my wigs, my makeup, my hair. He said to leave it. It's for the next Olori. This is our culture. What kind of life is this? So I'm just here in this part. Right now, well, you guys are going through an isolation. I went through 4 years of isolation. I sit in the palace from morning to night. Wait till they bring NEPA. When they bring NEPA, oh, thank you, God, they brought NEPA because we didn't have a gen. Who is the enemy? Them! Who is them? The enemy! Who is the enemy? Them! Who is them? The enemy! Gbogbo ọ̀rọ̀ tíyàwó ẹ̀ wá sọ tí ò yé àwọn èèyàn, a tún sọ ní Yorùbá torí kì í ṣe gbogbo àwọn ìyá wa bàbá wa náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí obìnrin yẹn sọ. Now, obìnrin yẹn sọ ìpìlẹ̀ torí nígbà tí kí lorúkọ ẹ̀ ṣàmúgbó ni àbámu dírọ́ọ̀gì, ìgbà tó máa accuse bàbá tó ní ó gba ìyàwó ó gbé lọ sí hòtẹ́ẹ̀lì, ọ̀pọ̀lọpọ̀ mọ bó ṣe jẹ́ torí pé ó rí elérè fé ni. Nígbà tá a wá rí gbogbo bọ́rọ̀ ṣe rí, ìyàwó ló wá fẹnu ara ẹ̀ sọ wípé Ẹlẹ́gùṣì lÉkòó, ọba Ẹlẹ́gùṣì ló ń ṣe patí lÉkòó, girlfriend Ẹlẹ́gùṣì nílùú òyìnbó ló mú ọmọ yẹn wá pé káwọn jọ ṣeré wá láti Canada, pé Manfred ò ń ṣe bàbá ẹ̀ kú ńgbà yẹn ó pọ́dún 10. So lady yẹn láti máa bọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tó dé tí wọ́n jọ dé Ìkẹjà ni wọ́n ti ṣe patí yẹn tí àwọn lọ́balọ́ba gbogbo wọn wà ń bẹ, àwọn èèyàn ńláńlá. Now ibẹ̀ ni ọ̀gá wọn ní rápà, ibẹ̀ ló ti rí ọmọbìnrin yẹn. Ó dẹ̀ mọ̀ pé tú Ẹlẹ́gùṣì ló fi wá síbẹ̀ yẹn, wọ́n láti lọ bẹ́ Ẹlẹ́gùṣì pé àyè bá mi wọ́ ọkọ̀ ọmọ yìí, mo láìkẹ́ ẹ̀ ó ṣe gbá mo ṣàwò. Gbogbo ìgbà yẹn ọba elect ni wọ́n ti gbọ́ pàṣẹ fún kò ìdórí ìtẹ́ o. Ẹlẹ́gùṣì wá introduce ẹ̀ sí ipe wá my baby, ọ̀rẹ́ mi nìyí o, is also a king of a very big city. Níso ohun ò máa ẹ̀tọ́ bá lè jọ wà together.
ẹ kúkú mọ̀rọ̀ àwọn ọmọ ìlú òyìnbó, everybody fẹ́ dolórí, òun náà dẹ̀ ní interest, ó dẹ̀ bá Adéwálé lọ, wọ́n jọ lọ sí ìlú Ìwó, wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́kọláya nìyẹn. ẹ̀yìn ìgbà tóun dé ààfin ní Ìwó ló tó rí wípé amúgbómu dírọ́ọ̀gì ni ẹni tí òun tẹ̀lé lọ sí Ìwó, ẹni tó pera ẹ̀ lọ́ba, ó rí pé amúgbó ni, ó dẹ̀ mú Colorado. ẹ dẹ̀ mọ̀ bí Colorado ṣe ń ṣe àwọn ọmọ tí wọ́n mú ń sìn, ó ṣàǹforí tì í pé bóyá lọ́la o ìwà rẹ̀ á padà, bóyá lọ́la o á become a reasonable sensible ọba. ó bẹ̀ sí manage ẹ̀ títí along the line ọmọ bọ́ sáàrin wọn, wọ́n bímọ fúnra wọn. ṣùgbọ́n àwọn ẹ̀dẹ̀ mọ̀ pé Abdulrasheed àbí kí ló ń jẹ́, ẹ kúkú mọ̀ pé òun ò níṣẹ́, gbogbo èèyàn ti ròyìn ẹ̀ láti Canada níbi tó ti wá, wọ́n ní jìgólò ló ń ṣe, kó ń sùn káàkiri ni. á lọ bá àwọn obìnrin nílé, á máa bá wọn gbé àwọn half parents, á máa bá wọn gbé, wọn á máa gbowó lọ́wọ́ wọn, á máa ṣe oúnjẹ fún. a lè sọ bóyá because of the size of his pig, so ló fà á tó fi jẹ́ pé gbogbo àwọn obìnrin rọ́ọ̀ṣì ẹ̀, wọ́n dẹ̀ ń dáwó jọ, òun náà dẹ̀ ń họ́ èlé wọn sáfìsì wọn. ìgbà tó wá di pé ọ̀rọ̀ di pé ọmọbìnrin yẹn ò lè bí péyìn ẹ mọ́, tó rí pé kí ọba yọ ẹgba kó máa na olórí, Jesus Christ, kí ọba máa na olórí léni láàárọ̀ lọ́sàn-án anytime tó bá ti misbehave, ní tí wọ́n ṣe lákùrẹ́. èmi ò mọ system government Ọ̀ṣun state o, tí wọ́n ṣe lákùrẹ́, tí mímí kò yọ ọba Adéjì of Àkúrẹ́ #1 and first class ọba l'Ondo state, wọ́n remove ẹ̀ torí pé ó na ìyàwó ẹ̀. so ibẹ̀ ni wọ́n dẹ̀ ti fi eléyìí ṣe bàrà, t'Olúwo dẹ̀ ń lu ọba lójoojúmọ́, Olúwo tí ò sí #10 nínú ọmọ aládé. àwọn gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ Ọ̀ṣun state dẹ̀ fílẹ̀. in fact kíní yẹn ó bani nínú jẹ́. ó dẹ̀ jìyà títí kò gbọ́dọ̀ jáde kúrò láàfin, á níyàwó ọba òun jáde, á wà láàfin láti àárọ̀ títí di àárọ̀ ọjọ́ kejì, títún kọ̀tínú àárọ̀ ọjọ́ kẹta, bẹ́ẹ̀ lọ. kò lè ṣoge, kò lè ṣe fàájì. bọ̀tí ńgbà tó yá la rí ńgbà kan, nígbà tí wọ́n tó ṣẹ̀ mú Colorado ẹ̀ tán, ló gbé adé lé gẹ́ẹ̀ yẹn lórí, ni wọ́n jọ ń jójó dìdìrìn wèrè, tí wọ́n lùlù yà fún wọn, tí wọ́n ń jó láàfin, tó ní wọ́n ti so wá pọ̀, ìkan náà ni wá, torí pé ẹjẹ́ kan náà yẹn wá gbé adé Oòduà, adé ìṣẹ̀ǹbáyé, òun gbé kan sórí, ó gbé kan sórí ẹni yẹn. ìgbà olórí ò ní fọ́ wọn, ìgbà ó níbẹ̀ yẹn ò ní dàrú, torí tó ń bí Oòduà nínú lolúwo ń ṣe láti ilẹ̀ wá. ayé ẹ̀ ò lè rojú, kì í ṣèpè. bó dẹ̀ ṣe ń lọ yìí, tákàndá ni tó bá bọ́ sí ojú àgbàrá máa gbé lọ ni. bó dẹ̀ ṣe ń lọ yìí, àwọn ewu wà ń bẹ o fún ìlú Ìwó, ewu wà ń bẹ fún ìlú Ìwó, pé tí ẹ bá wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá, ẹ lọ sí kóòtù, ẹ lọ jà fún ráìtì yín, wípé ẹni tó wà ń bẹ ẹ fẹ́, ẹ lọ protest ní governor's office, ẹ lọ protest. wọ́n ń ṣe náà, ẹ lọ protest pé ẹ fẹ́ ọba yín mọ́. then the government will set a panel láti make inquiry. wọ́n á dẹ̀ questions àwọn èèyàn àtòun náà, kí ló dé tẹ́ ẹ fẹ́ mọ́, you give reasons. they've gotten more than enough reasons láti lé ọba Ìwó kúrò ńbẹ̀. ìyẹn ló jẹ́ kémi wò pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, torí tó bá yẹ pé àwọn ìlú gbogbo tó bá wọn ṣe yẹn, wọn lè ṣe lẹ́kìtì, ọba Ilé-Ifẹ̀ ò lè ṣe é, ọba ò lè ṣe lẹ́kọ̀ọ́, kò lè ṣe ní civilized town, wọ́n á lé kúrò ńbẹ̀. I'm telling you the real fact, wọ́n á lé kúrò ńbẹ̀. ọba tó na ọba ẹgbẹ́ ẹ̀, ọba kan wà ń gbà yẹn tó nà, ọba kan wà ń gbà yẹn tó gbàlẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. àwọn olóyè àgbààgbà kan wà tó lé jáde lóru ní pálásì ẹ̀,
àwọn ilé ogbó and many other places bẹ́ẹ̀ tó ti rúdù sáwọn olú ọ̀fọ̀ àwọn tó jẹ́ ọba náà níbẹ̀. now ó wá ní pé ọmọbìnrin yẹn ò ní ìdí ẹ̀ mọ́, ó dẹ̀ ní kọ́lọ́pàá dúró sáàfin tọ́mọ yẹn fi ń kó ẹrù pé kò gbọ́dọ̀ kó àwọn ẹrù kan, ẹnu bóyá páàdì tó fi ń ṣe mẹ́sìsì nìkan ni wọ́n jẹ́ kó mú. Gbogbo makeup kit ẹ̀, gbogbo àwọn aṣọ ẹ̀, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ dúkìá ẹ̀ ló sì wà láàfin bẹ̀ tí náà wọn ò jẹ́ kó mẹ́rù kankan. Ṣé ẹ mọ̀ pé dandan ni kí ọmọ yẹn padà lọ sí source of her love, ó láti padà sọ́dọ̀ Ẹlẹ́gùṣì pé kábíyèsí wọn ló fà mí léwèrè lọ́wọ́ o, báwo ló ṣe máa gbà mí kúrò lọ́wọ́ asínwín o, amúgbó o, Coloradonian. At the end of the day, kábíyèsí Ẹlẹ́gùṣì láti fi sọ́dọ̀ pending the time tá lè settle down, torí wọ́n pe Olúwo ńgbà yẹn kò jẹ́ Ẹlẹ́gùṣì, kò lọ sí Èkó kó lọ rí Ẹlẹ́gùṣì rárá lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Ẹlẹ́gùṣì láti arrange fún lady yẹn pé kó sì wà lọ́dọ̀ wọn àtọmọ ẹ̀. Ìyẹn ni Olúwo fi gbé jáde ńgbà yẹn wípé Ẹlẹ́gùṣì òun ló fóun lọ́mọ, òun náà ló gbà padà, pé ìyàwó òun ó ti gbà, ó ti mú sọ́dọ̀. Ìgbà tí wàhálà yẹn pọ̀ tó ń ké lórí mẹ́díà, kì í dẹ̀ ṣojoojúmọ́, àwọn ìgbà tó bá mu Colorado ló máa ń jáde, tàbí tí pásù gbó tó mú wá ti ń lọ sí 3 4 á wá jáde sórí social media, á máa béèrè ìyàwó tó fìyà jẹ títí ìgbà tí wàhálà yẹn wá pọ̀ lọ́dọ̀ Ẹlẹ́gùṣì ló wá pe Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí ọba ní ilẹ̀ Yorùbá, pàápàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí tó wà, wípé ọ̀rọ̀ bọ́ọ̀ì Coloradonian yìí kó ti sú òun o. Ní kábíyèsí wa lọ́dà tó bá tiẹ̀ ní wọ́n ń gbá ìyàwó ẹ̀, ẹjọ́ ń káàkiri ni, ẹ jẹ́ kọ́mọ yẹn máa bọ̀ lọ́dọ̀ wọn. Kábíyèsí wa arrange ibi tó máa gbé, wọ́n dẹ̀ ń fún lówó oúnjẹ, wọ́n ń tọ́jú ẹ̀ pending the time tí àwọn rò pé bóyá nǹkan tó máa ṣe é tètè fílẹ̀ ní gbó lẹ́nu tiẹ̀, wípé àwọn bí lè pè títí tọ́dún yẹn bá fi máa parí ààrẹ á ti balẹ̀. Ẹ̀yìn ló ṣẹ̀ wá gbógun ti Ọọ̀ni of Ifẹ̀. Ẹ lọ sí pálásì Ọọ̀ni, ẹ lọ wo àwọn queen tó wà ńbẹ̀. Ẹ lọ sí pálásì Ọọ̀ni lénìí, ẹ lọ wo àwọn olórí, ta ló wà ní ẹgbẹ́ level ti ọmọ yẹn gan. Ẹ lọ wo wọn, ṣé ní ti profession ni àbí ní ti culture àbí ní ti beauty. So àwọn Ọọ̀ni ò sí ní level pé àwa ní pé ìyàwó Olúwo tólúwo lé lọ ló máa wá fi mọ́ ìyàwó òun, àbí ló wá gbà ńgbà tí ṣe pé kò mọ̀. Nítorí jẹ́ pé tí Ọọ̀ni bá jókòó, áńgẹ́lì ló máa pe àwọn ìyàwó tó fẹ́ sílé, wọ́n ń kọ mọ̀làbí gold ni. Kò sí ìyàwó tó Ọọ̀ni fẹ́ tólúwo lè kọnu sí àtọ́wá fẹ́ ṣe driver lọ́dọ̀ ẹ̀. Àwọn ẹgbẹ́ Olúwo ló ń drive àwọn ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. Tí ó bá fẹ́ confam kó wá sífẹ̀, ta ló fẹ́ kọnu sínú wọn. So ẹlẹ́gbẹ́ yẹ kó mẹgbẹ́. Tí Ọọ̀ni bá ìyàwó, kí ló fẹ́ tún fi ìyàwó ṣe? Àwọn ìyàwó gan bẹ̀ẹ́ fẹ́ ni àbẹ̀fẹ́ lọ Ọọ̀ni of Ifẹ̀. So kì í ṣe wípé bóyá ẹnìkan tó máa lóhùn rẹ́ nìkan lórí Facebook àbí ìyàwó Olúwo yìí máa dáa, kó sọ́ba tí ìyàwó ẹ̀ dáa tó ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. Go and check, ẹ lè máa mọ̀ bí tóbìnrin kan bá ń proud tó bá ń sapá kaka, ẹni kó wá sáàfin Ilé Ifẹ̀. A rí àwọn tí Ọọ̀ni tí wọ́n ń ta sí Ọọ̀ni, kì í ṣe irú àwọn level tó ń wà yẹn. So adẹ̀ tí ń sọ̀rọ̀ yìí ti pẹ́, tẹ́ bá rántí wípé bàbá kan jáde ńgbà kan, àáfàá lòun, ìmáàmù lòun, aláàjì lòun láti Ìlọrin, òun ló ń jẹ́ k'Olúwo wá jọba níwò. Ọ̀rọ̀ wo ni bàbá ń sọ yẹn ná? Ó rí pọ́rọ̀ rírùn ni. Ṣé bí tó bá tiẹ̀ jẹ́ k'Olúwo wá jọba níwò, á jẹ́ k'Olúwo ń pàfọ́ọ̀mù, ń ṣe rere. Ó gbé bànújẹ́ wọ ìlú Ìwó, ó tún wá ń proud pé ìwọ làáfàá tó jẹ́ k'Olúwo wá jẹ ẹ̀yin lẹ́bàá wá mọ́tò tó fi gorí oyè. Sọ̀rọ̀ nìyẹn. Kí ni tó fẹ́ fi proud lórí Olúwo? Pẹ̀lú b'Olúwo ṣe ń ṣe yẹn báyìí, ṣé yẹ kẹ́nìkan jáde síta kó wá ní influence òun ọ̀tún òun ni ó fi gorí ìtẹ́? Ṣé yẹn tó nọ́mbà nìyẹn? Ṣé yẹn tó nọ́mbà ni àáfàá àbí ìmáàmù? Ṣé yẹn tó nọ́mbà ló mú wá sí Ìwó yẹn?
ṣẹ́ni yẹn ṣó fẹ́ fi Olúwo proud ni wípé òun gbé nǹkan gidi wá. Ẹ rí pé ìrìn àjò nǹkan tó ṣẹlẹ̀ sí Ìwó jẹ́ tó báyàn nínú jẹ́. Most of I have many friends there tó àti ẹ̀jọ̀ wà nílé tó dẹ̀ yẹ pé ọmọ Ìwó ni wọ́n. I understand. So but bí Ìwó ṣe wá kẹ̀pẹ̀tẹ̀ tí wọ́n jẹ̀ kẹ̀tẹ̀ tí wọ́n jókòó sójú kan bí adágún odò tí wèrè dẹ̀ tó flag wọn tó ń drop ẹ̀ tí wọn wá rí kankan ṣe sí, wọ́n wá ń kóra wọn jọ sákòdì kan tí wọ́n rẹ̀ ń sìmẹ́ǹtì. Àwọn rèé àwọn ọmọ ọba àwọn ò nífẹ̀ẹ́ sí ní t'Olúwo ń ṣe. Lè kọ́rẹ́ lọ bẹ̀ kẹ́ lé jáde ni. Àbólúwo ní bàtálíọ̀n só ní sójà ni. Ṣé rí ọ̀rọ̀ Olúwo ó ti bàjẹ́ ó ti pẹ́, not now. Torí èmi ò mọ béèyàn ṣe lè sọ wípé ọba lolúwo ọ̀tọ̀ ló pe rẹ̀ ní Aláàfin of Ìwó. Ọdún náà ó yẹ kẹ́ ẹ mọ time tó máa ń sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. After 6 months ló tún ní Emir of Ìwó lòun. Báyìí sì ó tún pe rẹ̀ ní Olúwo of Ìwó. So after 6 months now we now get another title. But mo fẹ́ kẹ́ ẹ máa notice pé àwọn ìgbà tó bá ń sọ̀rọ̀ yẹn ọ̀dọ́ máa ń fi gíláàsì bojú bíi tèmi báyìí. If not ẹ bá máa rí ẹyin jú yẹn pé a ti yíbò a ti yí dúdú a ti yí sínú. So ọ̀rọ̀ Olúwo mi ò rò pé ó ní torí gbogbo ìgbà kan wà tó yẹ pé gbogbo wa pátá gbogbo èèyàn wọ́n ti pátì wọ́n ti dá ọ̀rọ̀ ẹ̀ sórí àkìtàn kò sẹ́ni tó bọ́dà ń pẹ̀. Ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ náà lọ tó dẹ̀ ń wo Ọọ̀ni of Ifẹ̀ tó mú haya kò lè bá. So bí ìgbà pé àjú wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara òtọ́ bọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ pé mo wá láti Ifẹ̀ kọ́, I'm from Ifẹ̀ and I'm proud of my ọba. Àyàtọ̀ sí yẹn gan reality ni. Ẹbí Hausa ẹbí Ìgbò ẹbí ọmọ Ìbàdàn ẹbí lọ́wọ́ anybody pé kí lórí sọ àbí kọ́ gbé wọn sórí òṣùwọ̀n kan yẹ̀ wò. So wọ́n jìnnà síra wọn. Ẹgbẹ́ àwọn baálẹ̀ nílé Ifẹ̀ bí lolúwo. Mi ò fẹ́ dárúkọ àwọn level ẹ̀ ní àwọn ọba kéékèèké tá a ní lọ́dọ̀ wa ń bí. Gbogbo ìtàn tó dẹ̀ ń pa pé adé Oòduà ló gbé lóhùn lórí. Oòduà ò gbadé lẹ́nìbọ̀dì wọn lórí. Kò sẹ́ni tó gbẹ́jú rí Oòduà nú wọn. So ṣùgbọ́n ọ̀rọ̀ gbà mí tún nìyẹn. But presently as it is, mo fẹ́ rọ àwọn èèyàn wa wípé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ Olúwo kó bí wọn nínú. Kì í ṣe ẹni tí àwọn èèyàn ń rẹ́kọ̀n pẹ̀lú. It's an abandoned project. So ẹ̀tẹ̀gbọ̀n pé tó bá dẹ̀ ti gé ejò sí méjì orí yẹn máa sá kiri láti bù mọ́ igi kan tó máa kú síbẹ̀ ni. Àwọn ọ̀dẹ̀ fẹ́ pé kí Ọọ̀ni àkùtì ẹ̀ nídìí àìwàásù Ọọ̀ni ò lè dá sí. So àwa náà tá máa dá sí àtẹ̀yìn olùgbọ́ wa gbogbo ẹ̀yin náà lè máa dá sí. Nǹkan tí mo rí níbẹ̀ nìyẹn. Kí gbogbo àwọn Yorùbá má bínú ṣùgbọ́n káwọn Ìwó kán lọ tèrò ara wọn pa. Dádì àkàràsà yàtà. Dádì a fẹ́ kí ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ní báyìí nípa ti ayẹyẹ tí wọ́n ṣe lọ ní ìlú Ìbàdàn tí olórin kan lọ ń kọ orin tí kò yẹ kó kọ níbi ayẹyẹ tó ráwọn èèyàn ti sọ pé ó ti yẹ ká gbé yín jáde ó ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ó ti yẹ kẹ́ ẹ ṣe kán o. Dádì kí lẹ bá wa rí sọ sísà. Ṣe rí ẹ̀yin ló jọ lójú pé àwọn onífújì àbáwọn olórin wọ́n máa ń ṣe wèrè kò jọ àwa lójú. Nígbà tí kọ́rẹ́ǹsì tó wà níbi tán ti ń ṣayẹyẹ fún bàbá Ládọjà tó ń kọrin wèrè la fi ń wo wèrè. Ẹ ti mọ̀ pé dájúdájú ẹni tó bá wo fíìmù yẹn a máa fi fíìmù yẹn hàn yín láìpẹ́. Ẹni tó bá wo fíìmù yẹn á ti mọ̀ pé ìlú wèrè ló ń lù ijó wèrè ló ń jó sí orin wèrè tó ń kọ. So kò yẹ kó jọ yín lójú.
fún mi o. Ẹ wo wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Ẹ wo ẹ lè fẹ́ mi láyà mi ò ní sọ̀rọ̀ o. Ṣùgbọ́n tẹ́ bá gbàṣẹ́ mi, a máa jà. Tẹ́ bá gbàṣẹ́ mi, torí pé wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Làdọ́jà làdọ́jà. Ó tí ó ṣẹlẹ̀ rí nílé Olúyọ̀lé o. Kí tiẹ̀ tó sọ̀rọ̀ sófà mo kí bàbá ọba wa Adéwọ̀lú Ládọjà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹsẹ̀ ọba jẹ kó pẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú ọjọ́ yẹn tó fi dúró bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn ọ̀tẹ̀ òṣèlú wọnú ẹ̀ tá a mọ bó ṣe jẹ́ àdẹ̀mọ́bi tó ti wá pé wọ́n dẹ̀ ń ṣe wèrè lójú agbo kò jọ àwa lójú ní bí ọdún díẹ̀ sẹ́yìn wọ́n invite mi sí New York pé kí n wá kéwì fún bàbá elégbèdé nígbà tó ń ṣe 88th birthday CAC Àgbàlá Ìtura ní Abington Avenue ní Brooklyn láti ṣe ìsìn yẹn ń gbà yẹn ìsìn birthday bàbá elégbèdé kò ju 5 to 8 minutes drive láti dé reception event hall tí wọ́n lò within that Brooklyn náà ni gbogbo wa ti kúrò ní church àti dé reception wọ́n jẹ wọ́n mu eléré yẹn ń ṣeré lọ nígbà tó di time kan MC wa announce wípé bàbá oní birthday àtàwọn ọmọ ẹ̀ wọ́n fẹ́ jó nígbà tí bàbá dìde àwọn ọmọ ẹ̀ tẹ̀lé àwọn ọmọ ẹ̀ tẹ̀lé wọ́n lọ síbi 35 children ìgbà tí bàbá máa fi déwájú eléré tó ń bọ̀ tó máa fi déwájú eléré yẹn orin tó dá ó ní bó bímọ bí ó bímọ ẹ wá wẹ̀yìn bàbá o bó bímọ bí ó bímọ làwọn èèyàn pariwo orin òkú ló ń kọ yẹn birthday ni bàbá ń ṣe ló wá ní èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹni á sọ pọ̀ ẹ o wọ́n correct ẹ̀ nígbà tó máa kọ the next stanza ó ní màmá ọlọ́jọ́ ìbí ẹ kú ayẹyẹ o ni wọ́n tún pariwo pé bàbá ni ṣe bó wà wájú ẹ ò rí náà ni ò rí ni ló wọ́n bá tún bẹ̀rẹ̀ ló bá tún change ẹ̀ sí bàbá ọlọ́jọ́ ìbí o. ẹ wo bí ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa mo tún sì máa play fídíò yìí fún yín ẹ wo ọ̀rọ̀ yìí ó ti di woro sí woro gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìpè táwọn ò bá ti rí báyìí àwa kì í sọ ìta náà bá sọ báyìí ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ dáadáa kó tó di pé àmọ́ wá sórí kàn ní fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe lọ pátápátá lágbo òṣèré bó bá tún ṣe lọ báyìí a máa fún yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè máa jẹ ìgbádùn ètò yìí lọ bóyá ẹ̀ka tó sókè abẹ́nu. ẹ ṣe kínní kẹ ẹ ṣe kankan ẹnìkan wá lọ sọ sí létí pé ẹ kí bàbá dé ilé ẹ kì í ló bá ní ọmọ Àwùjalẹ̀ níjẹ̀bú Òde o ẹ kú oríire ló ní rárá Èkìtì ní kì í ṣèjẹ̀bú ló bá gbẹnu lọ sékìtì ó wá ní pé Èkìtì kété ẹ kú oríire tọjọ́ ìbí bàbá o ọmọ Èkìtì ẹ kú oríire ẹ bá mi kí bàbá wa o ẹ̀wí ọ̀fadó Èkìtì kábíyèsí o bàbá wa okùn adé síjú adé làwọn èèyàn tún pariwo pé aládé sọmí adéjùgbé lọ́bẹ̀ ìwé adó Ọọ̀ni of Ifẹ̀ ló tún dárúkọ mọ́ ìyẹn làwọn èèyàn wá dìde ni wọ́n lọ bá wọn gba microphone lọ́wọ́ ẹ̀ kò yú bìlù pé àwọn tó kó lẹ́yìn onílù ni wọ́n ò mórin kọ MC tí wọ́n gbà òun ló wá kọrin throughout náà gba microphone lọ́wọ́ ẹ̀ náà ni kó lọ́ọ́ jókòó
èmi gan tí mo jẹ́ pé mo wá kéwì èmi mo wá padà di MC tá ń pe àwọn èèyàn sójú ijó so èmi ti ń rí wèrè àwọn olórin kì í ṣe lórí kọ́rẹ́ǹsì nìkan wọ́n máa ń ṣe wèrè wọn ẹ̀yìn ló ní òsì ṣé bọ́gà wọn ní Wàsíù Àyìndé ṣé bó rí pé lọ dúró níwájú aeroplane pé kárópléènì má lọ ṣé kìí ṣe madness ni at the end of the day àmọ́ nǹkan tó change mind ẹ̀ tó fi gbórí wálẹ̀ ńgbà tí plane ń lọ bóyá kò wá fẹ́ kí plane yẹn gé orí òun so pé Táyé Currency náà tó wá ṣe latest báyìí pé wọ́n ń ṣe wèrè nílé olórin madness ti wà tẹ́lẹ̀ ó ti pẹ́ pẹ̀lú àwọn olórin ìyẹn ni ò jẹ́ kí ó ju àwa lójú ńgbà tá a rí i pé ó ń ṣe wọ́n wá ń sọ pé ó kọrin kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ because n ta expect bẹ́ẹ̀ ni pé bàbá wa Kábíyèsí Ládọjà ló yẹ kó máa kì president jókòó gọ́fúnà jókòó àwọn ọba aládé ńláńlá àwọn èèyàn pàtàkì pàtàkì wọ́n dúró síbì kan ọwọ́ adarin wèrè ẹni tó lùlù wèrè tó kọrin wèrè kò ní ìdórúkọ míì wèrè ni ṣùgbọ́n mo gbàdúrà pé tí wọ́n máa fi fún lábẹ́rẹ́ méjì ní àárò bóyá orí ẹ̀ á pé bóyá orí ẹ̀ á wálẹ̀ so mo kàn rọ ọmọ Nàìjíríà especially àwa Yorùbá especially àwọn ọmọ Ìbàdàn kí wọ́n má bínú ẹ̀yin náà lẹ́bí wèrè àti èèyàn náà ló máa ń ṣèjọba pẹ̀lú ọba ìlú àtọba àti wèrè àti èèyàn gidi ni wọ́n jọ ń ṣèlú so ẹ̀ ní láti bínú Ọlọ́run dẹ̀ ṣe ọmọ yín bẹ̀ náà ni ṣùgbọ́n ó dùn mí pé wọn rí Saheed Òṣùpá ayẹyẹ tó bẹ́ẹ̀ yẹn ó yẹ kéléré jẹ́ bíi méjì mẹ́ta so bí kan bá ń kọrin wèrè àálọ̀ jó ń bi tọmọlúwàbí ti ń kọrin so kí Ìbàdàn má bínú kólúbàdàn náà má bínú kó má sọ di nǹkan pàtàkì níwájú àwọn èèyàn wèrè nínú fújì. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bọ̀ yín gbọ́ lọ́lọ́kan ó dàbọ̀.